Whoa, that moment just for today, eh? Mrs. James, ó mà tọjọ́ mẹ́ta. Ìgbà tẹ́ ẹ pè mí yẹn, mo ń gbóhùn yín, ẹ ń sound bákan. I hope all is well. All is not well at all. Ó ti pẹ́ tí mo ti ń go through nǹkan tí mo ń go through. But mo kàn rò ó lónìí pé let me just call you as our pastor so that kò ní strange sí tí bá take our steps tí mo fẹ́ take. Bí mo ṣe wà nínú marriage yẹn, mo máa san school fees àwọn ọmọ, mo máa ra oúnjẹ, mo dẹ̀ tún máa san owó ilé, màá ra aṣọ fáwọn ọmọ, mo dẹ̀ tún máa ra tiẹ̀ gan. Kò tún ní appreciate ẹ o, but gbogbo nǹkan tó yẹ kó máa ṣe fún wa nulẹ̀ èmi ni mò ń ṣe. So gbogbo ìyẹn gan ni mo wá rò wípé ṣé nǹkan táwọn ẹgbẹ́ mi go through no marriage wọn ó ti sú mi, but kó má di wípé ẹ máa gbọ́ pé mo ti kó kúrò nílé ọkọ nǹkan ló jẹ́ kí n pè é because mo ti fẹ́ quit marriage yẹn báyìí. Mrs. James, ẹ jẹ́ n sọ kíní kan fún yín. Nǹkan méjì ni màá sọ̀rọ̀ lé lórí. Number one, bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ẹ máa ṣe bẹ́ẹ̀ lọ because ohun tẹ́ ń ṣe yẹn gan náà ló jẹ́ kọ́lọ́run máa bless yín dì mọ́. Then èkejì ni pé ẹ má fi ọkọ yín lẹ̀, ẹ dẹ̀ máa wá wò àìmọ̀kan náà ló ń ṣe àwọn èèyàn míì gbà mí o. Tí ọkùnrin bá ti fi responsibility ẹ̀ lẹ̀ fóbìnrin láti gbé, obìnrin yẹn ló máa wà bless, ọkọ máa lọlẹ̀ ní. But bẹ́ẹ̀ ṣe sọ fún mi yẹn, màá pè wọ́n, màá bá wọn sọ̀rọ̀ right away, but ẹ má dúró lórí nǹkan tẹ́ ń ṣe o, ẹ má stop, ẹ continue bẹ́ẹ̀ ni. God bless you. Ẹ kúnlẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà. Ṣé ẹ ti rí i báyìí nígbà tí arábìnrin kúrò lọ́dọ̀ pásítọ̀ tí ó déwájú ọ̀rẹ́ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń pọ́n ọkọ rẹ̀ lé wípé ọkọ òun ló ń tọ́jú òun. Ẹ jẹ́ ká máa wo fídíò náà lọ. ọ̀rẹ́ mi ó ga fún ẹ o, ó ráyè mi lónìí. Ẹ máa kú béèrè wa kí ló ń ṣẹlẹ̀ ojú ẹ̀ ló ń dán yìí. Kí ni kí n fi ṣe alálejò ìwọ tó ti pẹ́ tó ti wá wò mí bá. má ṣe ìyọnu jàre, jìgẹ́ni mélòó ló wà lórí àwọn ọjà tí tó ń má wọrí tó bá ń lọ máa mú dání. wẹ́ẹ́ tí mo bá ń lọ báwo lọjà ṣé ń tà. A dúpẹ́ lọ́wọ́ náà. Mo tẹ̀ fẹ́ pe bọ̀bọ́ yìí nípa aṣọ ni mò ń bọ̀. Hello? Ẹ ra sà o, àwọn Swiss lace yẹn àti tọkùnrin tó máa bá mu. Dádì wa ni àwọn náà ló fẹ́ ra aṣọ ọdún fún wa. Ṣé bí ẹ̀yin náà mọ̀ bọ́n ṣe máa ń rà á. Ẹ bá mi ra ti tèmi máa jẹ́ 5 yard, tí wọ́n ẹ máa fún wọn ní 8 yard torí wọ́n máa ní ìdàgbádá. Ẹ dẹ̀ bá mi wá matching cap sí. Ẹ ṣé ẹ jẹ́ kí n mọ kọ́lọ̀ tẹ́ bá rí tí n bá like ẹ̀. Dádì wa náà ló máa send owó sí yín. Ẹ ṣé sà, alright sà. Mo dúpẹ́. ọ̀rẹ́ mi kí ló tún fàṣọ ṣe. Aṣọ ọdún ni dádì fẹ́ rà fún ọkọ mi náà, ló fẹ́ rà fún wa àtàwọn ọmọ. So ni mo ṣe wá ń pe máà tó máa bá mi gẹ́ẹ̀tì Swiss lace yẹn so that a máa lò fọ́dún tó ń bọ̀ yìí. Ṣé bó rí i pé mo ṣẹ̀ṣẹ̀ restock ọpẹ́lọpẹ́ ọkọ mi, Ọlọ́run ṣáà máa bá mi bless ẹ̀. Òun ni ò kí ń jẹ́ kí gbogbo ẹ̀ wọ́ nílẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣáà máa bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Èmi gan ti rí gbogbo ọjà yẹn full. Èmi gan ti rí àwọn. So báwo wá ní business ẹ̀ náà, báwo ní iṣẹ́? A dúpẹ́ jàre wo, à ń manage jàre. Ọlọ́run á ṣàánú wa. Ìwọ Ọlọ́run, irú ayé ò lèmi wá báyìí. Ọkọ ọ̀rẹ́ mi ló gba ṣọ́ọ̀bù fún yìí, tó tún rajà sí fún, tó tún wá ra aṣọ fún. Irú ọkọ wo lèmi wá ní báyìí nítorí Ọlọ́run. Ìyá ibi ni wọ́n wà ní tó dẹ̀ mọ̀ pé mo wà nínú yàrá tí mo dúró dẹ̀ mọ́ expect nínú yàrá náà. Kí ni wọ́n ṣe nínú yàrá? Fífi ilẹ̀ jàre ṣé tí ọkọ àtìyàwó bá wà nínú yàrá kí náà máa ṣe. Aláyé fún mi jàre wo oníròònú òmòdú kó wà ní kí ló ń ṣe gan-an. Tó bá jẹ́ nínú. Aláyé fún mi jàre. Ṣé ó lè tó yẹn ni? Ṣọlá ní lẹ́nu mi, ṣọlá pé mo bẹ ṣàdá ni. No, kí ló mí? O mọ̀ pé mo travel lọ́la, tí bá dẹ̀ ti fẹ́ travel lọ́la, o mọ̀ pé ó yẹ kí èmi àti ẹ ríra kí n tó lọ náà. Àǹtó, ṣé wo oníròònú ni? O ní nǹkan tó ń fi orí ẹ rò. Àwọn ọkùnrin ẹgbẹ́ wọn á gba ṣọ́ọ̀bù fúnyàwó wọn á rajà síbẹ̀, wọn á fúnyàwó wọn lówó oorun, wọn á fúnyàwó wọn lówó bàtà, owó makeup, wọn á fúnyàwó wọn lówó tí wọ́n máa fi ra nǹkan. Even gan wọ́n tún ra aṣọ fúnyàwó wọn tẹ́kún wọ́n tún jọ fi wà ń kó. Ìwọ wà níbí báyìí, ọjọ́ òde mi àti ẹ ti wà ń kó láti nílé. Yorùbá ní ibi tọ́wọ́ ikú mọ báyìí lè kú fún yín lójú. So ìwọ jẹ́ kú. Now let me tell you this, ṣé mi ò pín fún ẹ lówó monthly? Ẹ gbọ́ dìdìrín, ó fún mi lówó monthly. Èmi dìdìrín. Aláyé lọ jàre, ó fún mi
ṣé 50,000 tó ń fún mi ní on the 31st tó bá ti gba sálárì yẹn ṣóhun ló rò pé àwọn on the 31st ìparí oṣù ṣé ọmọ yẹn tí mo fi kún owó yẹn oníwọ̀n fún mi jẹ àwọn ọmọ jẹun wọn á ṣerun wọn lọ school máa raṣọ fún wọn máa ra bàtà fún wọn oníwọ̀n fún mi lówó monthly. Ó ti yé mi nǹkan tó sọ yìí màá make sure pé o sọ lójú àwọn parents ẹ nǹkan téèyàn bá nílé èèyàn fi báyàwó ẹ̀ ṣe do you get me? You will regret this. Regret sí mi ò regret kankan I will never regret anything. Wọ́n fún mi 50,000 inú ẹ̀ ń dùn pé wọ́n lọ 50,000 naira ò lè fọ́ bẹnu gbogbo àwọn ẹgbẹ́ owó orí kan tí wọ́n ṣe níta 50,000 naira lẹ́yìn kí wá wọlé tọ̀ Ṣóyínká ni. Wo dààmú mọ̀ just for today ẹ. Mo dẹrun ò bá kú dànù kókó bẹ̀rẹ̀ fún mi lẹ́jà ni. Tó bá yẹ wá dìde.